Ẹ káàbọ̀ sórí ìkànnì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá mi pàdé rèé, ẹ bá mi like, ẹ comment, ẹ share, kẹ́ subscribe. Àwọn ohun tí ẹ máa wò lórí ìkànnì yìí, òun ni àwọn ohun tí ó ń lọ láwùjọ wa tó sì máa kọ́ wa lọ́gbọ́n. Ẹ máa bá mi ká lọ. Ìyá píríncípà tí wọ́n dálẹ̀ táwọn èèyàn bùn mọ́tò, ìyá ti sọ wípé bóyá lòun padà lọ máa ṣiṣẹ́ tíṣà mọ́ o. Ó ní ìyá ti lo 28 years, ọkọ̀ ọdún méje tí ó lò tí ó fi fẹ̀yìntì. Ó ní òun rò pé òun ó lè parí ọdún méje. Àwọn èèyàn wá sọ pé ó ti ní nǹkan tí àwọn olóyìnbó ń pè ní psychology trauma. Wípé gbogbo ìgbà tó bá ti ń dé ọ́fíìsì ẹ̀ ní ó máa rántí bí wọ́n ṣe wá jí òun gbé. Pàápàá jùlọ tó bá dé environment ibi tí gbó wà, ẹ̀rù ọmọ bá. Ó ní tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ni wọ́n sì gbé lọ òun rò pé òun ó ṣiṣẹ́ tíṣà mọ́. Àwọn tí wọ́n wá kó àwọn ọmọ léèwé àtàwọn tíṣà yìí, bóò ni ẹ ṣe bẹ̀rẹ̀ plan ẹ̀. Mo láyọ̀ láti sọ fún yín pé láti inú oṣù kejì ẹni a ti ń plan bí wọn ó ṣe wá kó àwọn èèyàn o. Kìí ṣe nǹkan tí a ń rò lálẹ́ àná mọ́júmọ́ òní tí a sì ń gbọ́nà Ọ̀yọ́ sí ètí bọ̀. Ẹ wo láti inú oṣù kejì títí sínú oṣù tí wọ́n gbé àwọn ọmọ àti inú oṣù tí wọ́n wá gbé wọn jù ú lẹ̀. Ṣé wọ́n dojú ìbọn kọ wọ́n ni? Ṣé wọ́n yìnbọn mọ́ wọn ni kí wọ́n ó tó kó àwọn ọmọ lẹ̀ àbíbò? Nígbà tí ìbọn wá ń lọ lákọlákọ, bóò ní bó ṣe tajá bá àwọn ọmọ, bí òní kankan ò ṣe kú nù wọn. Ṣé wọ́n gba ránsọ̀mù, wọ́n fún wa lówó ni wọ́n wá tú àwọn ọmọ lẹ̀, àbí wọ́n rá àwọn ọmọ gbà ń tipátipá lọ́wọ́ wọn? Bàbá ń sọ̀rọ̀ nípa ìwádìí ọ̀rìn kíni wí tí mo rí nípa bí ẹ ṣe gbé àwọn ọmọ yìí lọ. Àṣírí kan mo kọ́kọ́ sọ fún yín. Àwọn ẹgbẹ́ Esi ọ̀kọ́kú àbí mélòó wọn dà á lẹ̀. Wọ́n kó kíní platform tí wọ́n máa ṣe lórí fóònù yẹn wọ́n kó jọ, wọ́n ń ṣàyìn àwọn èèyàn sí. Gbogbo ìwọ tí ọmọ wọn tọ̀ ọmẹsẹ̀ tó ṣàdédé rí gúrùpù kan tí wọ́n ṣàyìn rẹ fún gúrùpù tí wọ́n náà ó kórìí bọ̀. Ọlọ́run má jẹ́ ṣàyìn gúrùpù tí wọ́n ó fi rán ọ lẹ́wọ̀n. Ọlọ́run má jẹ́ ṣàyìn gúrùpù àwọn tí wọ́n ń wá o. Wọ́n dá gúrùpù lẹ̀ lórí fóònù, wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ láti bẹ̀ wọ́n ti ń plan gbogbo bí wọ́n ó sì nǹkan mọ̀ ń bẹ lábẹ́ ọ̀run o. Mùjísà tá a kọ́kọ́ rí ni pé wọ́n dú Mr. Oyedokun. Kí ni ẹ̀ṣẹ̀ wo ni Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi dùnbù ẹ̀? Níbo Mr. Oyedokun wà tí wọ́n fi lọ mú tí wọ́n fi dùnbù ẹ̀? Sáwọn ọmọ yẹn ń wo ni àtàwọn tíṣà bí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ kọ́ o. Ọkùnrin àti obìnrin lọ́tọ̀ọ̀tọ̀. Wọ́n di nǹkan mọ́ wọn lójú débi pé wọn ò lè mọ bí àwọn wà. Ẹ̀ṣẹ̀ tí Mr. Oyedokun ṣẹ̀ tí wọ́n fi pa á ní fanáfanṣu ni wípé nígbà tí wọ́n kó wọn sórí maṣíìnì kí wọ́n ó tó kó wọn, wọ́n sọ pé kíkálukú kó fóònù ẹ̀ wá. Wọ́n ní Mr. Oyedokun ò fi fóònù tiẹ̀ sílẹ̀. Ẹni tó wá gbọ́n lórí maṣíìnì bóyá fóònù Mr. Oyedokun ríǹgì. Ṣé mọ̀ pé tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ bẹ́yẹn kálukú ọmọ pé lákọlákọ ń bolẹ̀ wà. Kò lè gbé fóònù, bọ́n fóònù ń ró lákọlákọ lọ́wọ́ ẹ̀ nínú àpò ẹ̀. Ní a sì ṣe dénú gbó tán lẹ́ni tó gun maṣíìnì àtàwọn ikọ̀ Esi ọ̀kọ́kú tí wọ́n gbé wọn lọ sọ pé òun fura pé fóònù ń bẹ lára Oyedokun. Eré ni àbí àlọ́? Wọ́n kọ́ bàkú ẹ̀ wọ́n bá fóònù. Wọ́n sì bí léèrè wípé nígbà wọn ní kálukú ó fi fóònù ńlẹ̀ ọ̀gbọ́n ni. Ó lóun ọ̀mọ̀gbà náà tí wọ́n ní wọn ó fi fóònù. Inú bí ọ̀gá wọn pátápátá. Ó ní bóun ọ̀bá tiẹ̀ ní pẹ́ nìkankan òun ó fi ọjọ́ òfin káwọn èèyàn ó lè bá a mọ̀ wípé kò dáa kéèyàn máa parọ́ lórí fóònù tó wà lápò ẹ̀. Lójijì wọ́n mú kúrò láàrin àwọn tí wọ́n kó sí. Wọ́n ti kó wọn bì kan náà, wọ́n ti faṣọ dì wọ́n lójú, wọ́n sì mú un lọ. Wọ́n ló bẹ̀bẹ̀ kódà ó fọlọ́ ń bẹ̀ wọ́n. Wọ́n ní wọn ò gbọ́ ọ̀gá wọn ti fún wọn ní ọ̀dà pé kí wọ́n lọ yanjú ẹ̀. Wọ́n mú débi tí wọ́n ó ti yanjú ẹ̀. Wọ́n gbọ́ tí ń pariwo lọ ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ dákun ẹ jọ̀ọ́. Ariwo làwọn ọmọ iléèwé ẹ̀ gbọ́ àtàwọn píríncípà. Wọ́n gbọ́ ariwo títí. Níbọ̀ ọ̀dẹ̀ kan ariwo yẹn lọ òkè lálálálálá. Àyún ni wọ́n rí wọn ọ̀rá bọ̀. Ó tó bí wákàtí kan nìkan nínú àwọn ọmọ Esi ọ̀kọ́kú yẹn níwà ń jó ní bí ìgbà téèyàn ń yayọ pé wọ́n ti mú kan balẹ̀ nù yín. Wọ́n ní nkọrin ní jó. Wọn ò tú wọn lójú lẹ̀. Wọ́n dè wọ́n lẹ́sẹ̀, wọ́n dè wọ́n lọ́wọ́. Bí wọ́n bá fẹ́ yàgbẹ́ tàbí wọ́n fẹ́ tọ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀ wọ́n ní pé ẹ dákun ẹ jọ̀ọ́. Ara àwọn tó
gba òmìnira nínú àwọn tíṣà ló ròyìn báwọn. Kò dé ní Mr. Ayedokun bóun ṣe lọ́nu. Wọ́n yanjú ẹ̀ wọ́n sì pa fáìlì rẹ̀ déwájú Ọlọ́run. That was the end of Mr. Ayedokun. Olùkọ́ ẹlẹ́ẹ̀kejì bóò ni a ṣe pa kí lòun ṣe. Ìjọba àtàwọn agbésùnmọ̀mí ti ń sọ̀rọ̀ ńgbà náà. Ọ̀rọ̀ tí wọ́n sì ń jọ ń sọ ńgbà yẹn ni pé bí wọ́n ṣe tú àwọn ọmọ ẹlẹ̀ gbogbo ìgbà tí ìjọba ọ̀sán nǹkan kan oníkọ̀ ń lọ lábẹ́lẹ̀. Lójijì ọlọ́gá wọn tún bínú ńjọ́ kan wípé àwọn sọ́jà ń súnmọ́ wọn pọ̀ jù. Wọ́n ti wọ́ọ̀nù o pé bí wọ́n bá ti súnmọ́ wọn àwọn pa gbogbo àwọn tí wọ́n wà ń bẹ̀ wọn. Lábẹ́ bẹ́ẹ̀ ìjọba wa lo nǹkan tá à ń pè ní native intelligence. Wọ́n pa àwọn tó ní native intelligence. Wọ́n pa pọ̀ mọ́ high technology. Wọ́n tún nà ọmú tíṣà kejì wọ́n dúnbú ẹ̀. Àwọn ìjọba náà wá ní bí kinní ṣe ń lọ ẹ̀ ìjọkọ̀ọ̀kan kí wọ́n pa àwọn ẹni ìsanra ẹ̀. Níbẹ̀ ni native intelligence ti wọlé. Nínú fóònù tí wọ́n fi ń bá wọn sọ̀rọ̀ nínú fóònù nọ́mbà ọwọ́ wọn wọ́n track ẹ̀ pẹ̀lú àṣẹ àwọn ọlọ́pàá. Wọ́n sì mọ gbogbo ibi tí wọ́n fi tẹlifóònù yìí bá sọ̀rọ̀. Wọ́n sì wọ bàálù lọ. Wọ́n sì ń lọ kó àwọn èèyàn wọn. Nígbà tí wọ́n wá kó àwọn èèyàn wọn tó tẹ́jọba lọ́rùn. Ìjọba wa láwọn fẹ́ bá wọn ṣàdéhùn. Àwọn fẹ́ bá wọn sọ̀rọ̀ lórí fídíò call. Tí wọ́n bá ti bá wọn sọ̀rọ̀ lórí fídíò call ní tí wọ́n bá fẹ́ gbà kí wọ́n já wọn gbọ́. Wọ́n gbé fídíò. Ìjọba náà gbé tiẹ̀ fídíò. Wọ́n wá ń ṣò àwọn èèyàn wọn fún wọn. Sẹ́ẹ̀mẹ́nì. Àwa lé èèyàn lọ́wọ́ yín ẹ̀yin náà lé èèyàn lọ́wọ́ wa. Tí ẹyọ kan tó bá tún kú nínú àwọn èèyàn tó wà lọ́wọ́ yín. Gbogbo àwọn tẹ́ ń wò yìí ẹ máa sunkún wọn o àwọn náà ti lọ nìyẹn. Àṣé abẹ́nilórí kì í fẹ́ wọn ó mú dà lọ nípàkọ́ ọ̀hún. Àṣé agbésùnmọ̀mí àṣé wọn ò fẹ́ kéèyàn tí wọn ó kú bí wọ́n ṣe dájú tó bí wọ́n ṣe ń pa àwọn èèyàn nípakúpa. Ọwọ́ wọn rọ wọn ò lè ṣe nǹkan kan mọ́. Ọwọ́ adẹni tí ó rẹkùn àtẹni tí ó tà òkèèrè làwọn méjèèjì ó ti máa gbúrò ara wọn. Wọ́n ní kí ni ìjọba ń fẹ́? Ìjọba láwọn èèyàn tó wà lọ́dọ̀ yín àwọn fẹ́ ní fọnáfọnsúkẹ́ ẹ̀kọ́ wọn lẹ̀. Bí bẹ́ẹ̀ kọ́ ẹ fojú sunkún gbogbo àwọn tó wà lọ́dọ̀ ọ̀wá yìí. Ọwọ́ àwọn ọ̀rọ̀ wọn ò lè ṣe nǹkan kan mọ́. Ìjọba farahàn wọn pé eléyìí ṣerémọdé o. Wọ́n ní kí ni ìjọba ń fẹ́? Ìjọba láwọn èèyàn tó wà lọ́wọ́ yín làwọn ń fẹ́. Wọ́n lọ́dà náà kíjọba ọmọ wàá kógun bá wọn. Àwọn èèyàn wọn kí wọ́n máa lọ síbi báyìí kí wọ́n lọ dúró dè wọ́n ń bẹ̀. Àwọn ó kó àwọn èèyàn wọn àwọn ó júwe fún wọn kí wọ́n máa lọ. Àwọn ò sì ní dá wọn dúró. Káwọn sọ́jà ọlọ́ọ̀ dúró.